olórí burúkú ìyá tó bí ẹ tí ìyá ò ní ṣe oríire Dayọ̀ Amusa ìyá ò ní jẹyàn ó gbọ́ nǹkan tí ìyá ẹ para ẹ̀ kójọ ló máa kán lójú ẹ̀mí ẹ̀ ìyá ẹ máa ṣorí burúkú ni ìwọ lórí burúkú ọmọ òṣì ọmọ òfò ọmọ èpè ọmọ ẹ̀sìn ìwọ ní dọ̀tí ìwọ alábàṣà ìwọ lórí burúkú ìwọ lè ọ̀lẹ ṣérù wọn ló wọ DM èèyàn fi voice sílẹ̀ ìwọ tó ní lárí ẹni tó wọ DM tó lọ fi voice sílẹ̀ o lè rí lójú ayé kò sọ̀rọ̀ ẹni tó tó ìkànnì ẹni tó tó cleaner lé ẹ̀ olórí burúkú ìyá ẹ̀ ńgbà tó ń ju sọ́ọ̀bù ọmọ kó máa fi sọ́ọ̀bù gbà sọ́ọ̀bù ìwọ nìkan ló wà láyé ni àwọn other people ṣe sọ pé Lizzy ń sọ́ọ̀bù àwọn orí burúkú tó ṣe yìí orí burúkú tó ṣe yìí orí pé mo wú ẹ torí pé mi ò dẹ lóhùn kò mí pé pàṣẹ ò wà lẹ torí mo mọ̀ pé oníbàárà ní ebi ń pa ẹ́ mo mọ̀ pé lẹ́sìn yẹn olè ní ọlẹ̀ yẹn ọjọ́ olóńgbò ń ta kíní àwọn ọmọ òkókó òun ta ìwọ tó ò láṣeyọrí olóńdún màwùrú mẹ́ni tó ń ṣe bísínẹ́sì tí ò fọjọ́ kan tí ò wá tọrọ bára bẹ́ẹ̀ ṣe ń tọrọ bára ìwà dẹ́tẹ̀ jàtijàti ìwà bẹ̀rù ìwọ lòṣì ẹ̀dá o mọye bísínẹ́sì abẹ́ ilé tó ti ṣe tó pàdánù ìwọ tó jẹ́ pé o ta pò mú ọmọ òkókó o ta tì gbogbo ọjà tó gbé sílẹ̀ kò lọ ajé òfin ilé ẹ ṣe bùgbé ajé òríbi jókòó ìwọ oníṣẹ́ játijàti can you imagine èyí tó ra wọlé yìí kò ní dáa fún ìyá láyà ẹ ìyá ẹ ò ní ṣe oríire Dayọ̀ àwọn ọmọ tó tara ẹ ìyá ìjẹbẹ ò ní ṣe oríire wọn máa ṣe sínkù ni ayé ẹ máa bàjẹ́ ni wọn ló ṣí olórí burúkú ọmọ òfò ọmọ ọbànújẹ́ ọmọ òṣì ìwọ tó ò ní lárí ìwọ tí ò dáa fún ìwọ tó ò jẹ́ nǹkan kan nú ayé ìwọ tí wọn ò rí nínú máàpù àwọn tó wọ́ exist nínú ayé níwọ ló fẹ́ sọ̀rọ̀ ẹ lọ gbọmọ ayapọ̀ ṣe ìfẹ́ ẹni jẹ́ agbádùn ẹ̀yin olórí burúkú olòṣì téèyàn bá kí yín wọ́n ní wọn ò kí yín ẹlẹ́wọ̀n máa lọ́gùn ṣé tá bá ń jà ṣé yẹ kó débi ọmọ téèyàn bá ra dúró sórí ọwọ́ olórí burúkú yín ẹ máa fi WhatsApp ẹ máa fi push narrative ẹ máa kú sórí ẹ lọ gba ọmọ ayapọ̀ ṣe ìfẹ́ ẹ̀jẹ̀ kárí mú mi ẹ̀yin olórí burúkú ẹ̀dá tó bá jẹ́ pé ilẹ̀ wá fi oṣù mẹ́sàn-án gbé owó kí ló máa wá ṣẹlẹ̀ oṣoríire tìǹú ayé kò má rí ibùdó kankan jókòó sí kó má tiẹ̀ sọ́kùnrin kankan tó lè gbé ẹsẹ̀ gbẹ̀ pé meet my woman ìwọ tó dàbí ìdí àdògán kó o miss menstruation tì oṣù kan tì ilé ayé tó wá yìí orí ẹ ti gbàbọdè orí ẹ ó ti gbàbọdè kẹjẹ má tiẹ̀ lè sá lọ kóṣù kan òun lọ gbà sí mi lára ẹ olórí burúkú ẹ obìnrin orísun ẹ̀jẹ̀ irú wọn ló wá fohùn lẹ̀ ẹ lọ gbọmọ láyà pọ̀ ṣe sẹ́yìn níjà gbádùn kí ló dé tán ṣépè fún yín ni tí menstruation bá sá ní díẹ̀ fún 3 months wàá mọ̀ pé ó ṣẹ̀ wàá mọ̀ pé nǹkan tó ṣe ò dáa lóde ó ṣẹyàn ẹni yẹn lè tún kí ẹ ó wá lọ fi voice sílẹ̀ ta ni yálàyà ẹ ta ló fẹ́ bẹ̀rù ìyá ẹ ta ni wọ ìwọ tòṣì ìwọ tó rówó ra recharge card ìwọ tó pé tó o bá gbé fóònù kó o pè wọ kiri kán láì mọ́lẹ̀ gbogbo orun papọ̀ ẹ ló ti tú mọ́lẹ̀
ìwọ tí wọn kì í dó lórí bẹ́ẹ̀dì mọ́ tó má lọ báyé fóònù wọn jẹ́ tó bá ti ga tún ẹ sára ògiri kan tó débi ògbó gan gbogbo ògbẹ́ ti há ẹni fúrọ̀ ó jẹ́ lọ mójú tó bọ́dí odò ẹ kókó sì kúrò mi. ẹ jẹ́ ká gbọ́ràn torí Ọlọ́run. ìwọ ló tún ìwọ tó wá halẹ̀ mọ́yàn ìwọ ló ní kẹ́ni yẹn kó má dárúkọ ẹ mọ́ tó má sàn kankan nípa ọmọ ayápọ̀ ṣe sí mọ́ ìwọ ló tún lọ ìwọ ló pe pátí ìwọ ló tún ní kó máa bú ẹni yẹn ká tiẹ̀ sọ fún un ká sọ pé kò dáa fún ìyá ẹ̀ ṣé bóyá kó bu. And yesterday I did not bring out this audio. I did not. You were the first person that brought the chat. Ó rò pé mi mọ̀ nǹkan tí mo ṣe lánàá ni. Ó mọ̀ nǹkan tí mo ṣe náà. Olórí burúkú yín tẹ́ báyìí tí wàá gbọ́rọ̀ tẹ́ ní gbàgbé tẹ́ máa fi ṣọ́kú ara ya yóò fi balẹ̀. Ẹ já gbọ́rọ̀ bí ṣe kan ká lọ sùn. Orí pọ̀rọ̀ tó sọ ni mo reply. Èmi ò ṣe show fún yàn. Ìwọ tó ti lò tipẹ́tipẹ́ káwọn ọmọ líle ti lò ẹ́ dànù. Ẹ̀yin gúùpù àdó tó ṣì. Sọ fọ́lọ́run kó jẹ́ kí wọn náà lóyún ní kó gbọ́mọ. Tí ẹ gbóyún oṣù mẹ́ta. Kó tí ẹ gbóyún oṣù mẹ́ta kó jábọ́ kí wọ́n kàn tí ẹ mọ̀ pé o mọ feelings bó ṣe rí lára. Ó dẹ̀ ẹni tí ò ṣẹ́ ẹni tí ò mean harm sí ẹ ó dẹ̀ send you audio yìí sí ó dẹ̀ ń wá fún every day ó wá fún ó ń lọ fún ó update fún ó update fún ẹ dẹ̀ máa sọ fáwọn èèyàn Lizzy ṣépè fọ́mọ Lizzy ṣépè fọ́mọ àmọ́ ẹ sọ fáwọn èèyàn pé kán máa ṣépè fọ́mọ ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sọ díẹ̀. Ẹni tó bá rí yín Lizzy ṣépè mẹ́wàá gbogbo àrùn tó ń ṣe yín ẹ má fi ń kún àwọn èèyàn. Olórí burúkú títí ẹni sìn ọmọ tí ò ṣe ọmọ tí ò rò ẹ ọmọ ìjọ̀rún orí tó forúkọ Lizzy ó forúkọ Ìjẹ̀ṣà sí kí lè sábọ̀dù fẹ́ sọ níbẹ̀ tó fẹ́ interest ẹ̀. Àìlẹ́kọ̀ọ́ àìníláárí àìlálùbáríkà àìṣoríire torí pé àṣà àtijọ́ tẹ́ sábọ̀dù ń ṣe ṣó yẹn tó bá ní àdírẹ́sì tó lè wá ẹ sí tó bá ti tuwó jọ tó orí blọọkù mọ́lẹ̀ ní ayé ẹ you won't go there to go and laugh. O ní lọ́bọ̀ tó rò ní ìkọ̀kan o láyé tó o bá lọ kọ́mẹ́ǹtì ẹ lè rí èèyàn gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́jọ́ máa pín cyber kidnapping àtẹnujẹ ransom tó máa kùn ẹ́ olórí burúkú elétèrè gbòdò ní oko oníṣẹ́kẹ́ ó ṣẹnu bí òpin oko jàpá ó lò sí àwọn ọmọ ọ̀rọ̀ kíran. Ẹ ló ń ṣépè fọmọ lọ́mọmọ ẹ̀jọ̀ ọ̀run ìyá òṣèyìn ọmọ òṣèyìn èyí lè wá sunkún Lizzy ṣépè fọmọ ẹjọ́ máa ṣorí burúkú tọmọtọmọ yìí. tó ẹ̀yin èèyàn ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí tí gbogbo wa mọ̀ sí Lizzy Anjorin ẹ̀ ti gbọ́ àwọn kan tó sọ nínú fídíò yìí ẹ̀ sì ti gbọ́ àwọn ìpè tí ó ṣẹ́ àti ohun tí ó sọ sí DAYO AMUSA àti ìyá rẹ̀ nínú fídíò tí ẹ̀ ṣẹ̀ wò tán yìí. gbogbo yín tẹ̀ ń ṣèkà. You understand why Iyabo Ojo dey lose gallon of blood daily? Ẹ̀yin online bandits.